ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. A kú dédé àkókò yìí gbogbo àwa tí à ń gbọ́ mi nílé tí a sì ń wò mí láti ìkànnì Seed of Life television ti Odò Ọ̀nà ní ìlú Ìbàdàn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí ó tún fún wa láti pàdé lórí ètò yìí lónìí. Orí ètò yín, ètò wa yìí náà ni ètò orí ọ̀fẹ́ fún ọjọ́ òní. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run a ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run lónìí. Orúkọ mi náà ni Àlùfáà Abíọ́dún Adékúnlé Adékójọ láti inú ìjọ Divine Grace Baptist Church Bàkó Ìbàdàn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run a gbé yín ga nítorí pé ẹ tún fún wa lórí ọ̀fẹ́ lónìí. Orí ọ̀fẹ́ yìí ẹ má jẹ́ ó ṣòfò láyé wa. A pè yín pé kí ẹ bá wa sọ̀rọ̀ látòkè wá lórúkọ Jésù. Ẹ fọhùn sáyé wa lópin ọ̀rọ̀ yìí lónìí lórúkọ Jésù. Kárí ẹ̀yin nìkan, ògo ni forúkọ yín Jésù Olúwa wa. Àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ohun tí yóò jẹ́ orí ọ̀rọ̀ wa ní òní, òun náà ni ìṣẹ́gun lórí ìtàpórógan láàrin àwọn ọmọ. Ìṣẹ́gun lórí ìtàpórógan láàrin àwọn ọmọ. Ìwé Genesis orí 17 ẹsẹ̀ 30 sí ẹsẹ̀ 34 òun ni a ó kà. A ó tún ka ẹsẹ̀ 40 sí 2 rẹ̀. Ẹ jẹ́ kí n sáré ka ẹsẹ̀ 30 sí 34 yẹn tí ó kà pé bí Ísákì ti súre fún Jákọ́bù tán, Jákọ́bù fẹ́rẹ̀ má tí jáde kúrò lọ́dọ̀ rẹ̀ tí Ísọ̀ ẹ̀gbọ́n rẹ̀ fi ti oko ọdẹ dé. Òun náà ṣe oúnjẹ aládùn, ó gbé tọ̀ bàbá rẹ̀ wá. Ó wí fún pé, bàbá mi, dìde kí o jẹ nínú ẹran tí èmi ọmọ rẹ̀ pa, kí o lè súre fún mi. Ísákì bàbá rẹ̀ bí pé, ìwọ ta ni? Ísọ̀ bá dá lóhùn pé, èmi ọmọ rẹ ni, èmi Ísọ̀ àkọ́bí rẹ̀. Ara Ísákì bẹ̀rẹ̀ sí gbọ̀n gidigidi. Ó wí pé, ta ló ti kọ́ pa ẹran tí ó gbé tọ̀ mí wá, tí mo jẹ gbogbo rẹ̀ tán kí o tó dé? Mo sì ti súre fún un láìsí àní-àní, ire náà yóò mọ. Nígbà tí Ísọ̀ gbọ́ ohun tí bàbá rẹ̀ sọ, ó fi igbe ta, ó sọkún kíkorò. Ó wí pé, bàbá mi, súre fún èmi náà. Ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ 41 sí 42. Nítorí irú ìrètí bàbá wọn sú fún Ísọ̀ yìí ní Ísọ̀ ṣe kórìíra Jákọ́bù. Ísọ̀ dá ara rẹ̀ lọ́kàn lé, ó ní, ìgbà mélòó ni ó kù tí bàbá mi yóò fi kú? Bí ó bá ti kú tán ni n ó pa Jákọ́bù arákùnrin mi. Ṣùgbọ́n wọ́n sọ ohun tí Ísọ̀ àkọ́bí Rèbékà ń wí fún Rèbékà ìyá rẹ̀. Rèbékà bá ránṣẹ́ pé Jákọ́bù wí fún pé, ó jẹ́ mọ̀, Ísọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ń dá ara rẹ̀ lọ́kàn lé pẹ̀lú ìpinnu láti pa ọ́. Hallelujah. Gẹ́gẹ́ bí mo sọ pé ìṣẹ́gun lórí ìtàpórógan láàrin àwọn ọmọ, òun la fẹ́ sọ̀rọ̀ bá. Yóò wù mí kí gbogbo àwa òbí kí a jẹ́ kí ètò yìí kó di wíwò fún gbogbo wa. Bàbá àtìyá ẹ jọ jókòó, ẹ jẹ́ kí àwọn òbí tàbí àwa tá a fẹ́ di òbí náà kí a farabalẹ̀ láti gbọ́ ohun tí Ọlọ́run ní fún wa ní àkókò orí ọ̀fẹ́ yìí. Yorùbá máa ń pòwe kan pé àgbàrá òjò kò lóhun onílé wó, onílé nìkan ni ò ní gbà fún. Èyí túmọ̀ sí pé kò sí bá a ṣe fẹ́ ṣe nínú ìdílé tí a bá ti bí ọmọ tó ju ẹyọ kan lọ, yálà ọmọ tá a bí nínú ara wa tàbí ọmọ tá a gbàtọ́ tàbí ọmọ tó ń gbé lọ́dọ̀ wa. Ó di dandan kí n tá ń pè ní ìtàpórógan, tá ń pè ní dúkù, tá ń pè ní áwọ̀, tá ń pè ní ìjà ó wáyé láàrin wọn. Kò sí bá a ṣe fẹ́ ṣe tí àríyànjiyàn tàbí àwáwí tàbí ìwọ ṣe léyìí, èmi ò ṣe léyìí, èmi ni wọ́n ṣe léyìí, èmi kọ́ ní ṣe léyìí, kó má wáyé láàrin àwọn ọmọ. Àwa òbí ni a wá ní iṣẹ́ tó pọ̀ láti ṣe láti rí wípé a ṣẹ́gun irú ìtàpórógan báyìí.
ẹlòmíì ò tiẹ̀ mọ̀ túmọ̀ kí ni ìtàkùrọ̀ gan náà ni mo ti sọ yẹn, ìjà aáwọ̀ dúkù tàbí ohun tí a lè pè ní fáńfà láàrin èèyàn méjì. So kò sí bá a ti fẹ́ ṣe láàrin àwọn ọmọ tá à ní ohun tá à ń pè ní ìtàkùrọ̀ gan. Òbí ló nílò sùúrù, ọgbọ́n Ọlọ́run láti yanjú ẹ̀, torí pé tí a bá lè yanjú ẹ̀ lásìkò tó yẹ, ó ṣeé ṣe kí n tá à ń pè ní ìtàkùrọ̀ gan yìí kó yọrí sí ọ̀fọ̀ nínú irú ilé bẹ́ẹ̀. Lórúkọ Jésù, nínú ilé tẹ̀lé tí ń wò mí yìí, mo gbàdúrà wípé ẹ ò ní ṣọ̀fọ̀ ọmọ lórúkọ Jésù. Ọ̀pọ̀lọpọ̀ ìtàkùrọ̀ gan láàrin àwọn ọmọ òun ló ti ṣẹlẹ̀, tó jẹ́ wípé ńgbà àwọn ọba yọrí ẹ̀ yóò yọrí sí kẹ́nìkan gbẹ̀mí ẹnìkan, kẹ́nìkan pa ẹnìkan, tàbí kó di pé wọ́n sọra wọn di aláàbò ara, nígbà táwa òbí náà bá fi ọgbọ́n Ọlọ́run kí a fi yanjú ẹ̀. Èyí tí a kà nínú Bíbélì yìí ó jẹ́ dúkù tàbí ìjà tí ó ń wáyé láàrin Jákọ́bù àti èkejì rẹ̀. A mọ̀ pé ìbejì ni wọ́n, Ísọ̀. Bíbélì tiẹ̀ sọ wípé ìjà wọn tàbí ìtàkùrọ̀ gan wọn kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ńgbà wọn dáyé, láti inú oyún òun ló ti bẹ̀rẹ̀. Láti inú ìwé Jẹ́nẹ́sísì orí 15 yẹn, tá a bá wo ẹsẹ̀ ìkejìlélógún rẹ̀, Bíbélì sọ pé àwọn ọmọ ń ti ara wọn síyìn sọ́hùn nínú ìyá wọn. Láti inú oyún ló ti di pé ara ìyá ò balẹ̀ mọ́, kọ́mọ tira wọn. Kí ló ń ṣẹlẹ̀? Nígbà wọn sì lọ béèrè sí lọ́wọ́ Ọlọ́run, Olúwa tó jẹ́ oyé wọn pé méjì ní ń bẹ nínú rẹ̀, ní tí ó ṣẹlẹ̀ ọ̀kan ó jù kan lọ, ọ̀kan ó sì kejì. Síbẹ̀ nígbà wọn tó ń bọ̀ wá sáyé náà, bí wọ́n ṣe ń bí kan tán, bẹ́ẹ̀ kejì ṣe ń dáyé, ní Bíbélì sọ pé èkejì gbá ẹsẹ̀ ọgbà gìgì sí ọ̀kan kejì mú. So ìyẹn túmọ̀ sí pé ìjà wọn láti ọ̀run wá òun ló ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Irú nǹkan báyìí ló yẹ kí àwọn òbí ó kíyèsí, ṣùgbọ́n a kíyèsí pé Rèbékà àti Áísákì ń lo ọgbọ́n tá a lè pè ní ọgbọ́n òbí láti yanjú ọ̀rọ̀ yìí. Ó sì fa wàhálà, ó fa lọ́bọ̀lọ́bọ̀ púpọ̀ láàrin àwọn méjèèjì. Àwọn bàbá àti ìyá yìí ò ṣe dáadáa tó láàrin àwọn ọmọ wọ̀nyí. Ìdí nìyẹn tí Ọlọ́run fi fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí, kí a lè mọ irú orí ọ̀fẹ́ tá a nílò. Ọlọ́run ti yọ̀ǹda àwọn ọmọ yìí fún wa, a ní sunkún lórí wọn, a ti mọ ìbẹ̀rẹ̀ ayé wọn. Lórúkọ Jésù, a ò ní mọ òpin wọn. A wá nílò ìgbésẹ̀ àti àwọn ojúṣe wa tó yẹ ká ṣe kí àwọn ọmọ wọ̀nyí lè jẹ́ tí Ọlọ́run fẹ́ kí wọ́n jẹ́. Ẹ jẹ́ ká wo àwọn ipa tí òbí lè kó láti ṣẹ́gun ìtàkùrọ̀ gan lórí àwọn ọmọ wọ̀nyí tàbí láàrin àwọn ọmọ wọ̀nyí. Mo sọ pé kò lè má wáyé, ṣùgbọ́n ẹ jẹ́ á wo kí ni àwọn ipa tí wọ́n lè kó tàbí ohun tí òbí tó gbọ́dọ̀ ṣe. Ẹ jẹ́ kí a fara balẹ̀, kí a mú àwọn nǹkan wọ̀nyí bá a bá lè kọ́lẹ̀ tàbí kí a máa tún wò ní àwòtúnwò kò bá dára, yóò ràn wá lọ́wọ́ nínú ilé wa tàbí láàrin àwọn ọmọ pàápàá. Ohun àkọ́kọ́ tí Ọlọ́run fẹ́ fún wa òun náà ni pé a gbọ́dọ̀ pín ọmọ mọ́ra wa lọ́wọ́ gẹ́gẹ́ bí òbí. Níbi tí bàbá àti ìyá bá ti ń pín ọmọ mọ́ra wọn lọ́wọ́, èmi mo ní Táyé, ìwọ ló ní Kẹ́hìndé, èmi mo ní Kọ́lá, ìwọ ló ní Dáfídì. Irú àwọn ìpín báyìí ó máa ń fa wàhálà láàrin àwọn ọmọ. Àwa òbí gbọ́dọ̀ gbà pé Ọlọ́run yọ̀ǹda ọmọ iye tó rí wọ́n jẹ́, Ọlọ́run yọ̀ǹda gbogbo wọn fún wa. A sì gbọ́dọ̀ mú wọn bí ọmọ, kódà bó bá jí ọmọ tá a gbà tọ́ tàbí ọmọ tí ó ń gbé lọ́dọ̀ wa, a gbọ́dọ̀ ṣetán láti dà wọ́n lù pọ̀, ká dà wọ́n lù pọ̀ bọ́, ká rí wípé ohun kankan náà òun ni gbogbo wọn. Tí ẹ bá kíyèsí ìgbé ayé Áísákì àti Rèbékà láàrin yìí, ohun táwọn ò ṣe ní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ìwé orí 25 yẹn, orí 15 yẹn, Bíbélì sọ wípé lẹ́sẹ̀ ìkejìdínlọ́gbọ̀n rẹ̀, Ísákì fẹ́ràn Ísọ̀ nítorí ẹran ìgbẹ́ tó máa ń fún un jẹ nígbà gbogbo, ṣùgbọ́n Jákọ́bù ni Rèbékà fẹ́ràn. Ẹ ti kíyèsí pé àwọn méjèèjì pín àwọn ọmọ yẹn mọ́wọ́ lọ́kọ̀ọ̀kan. Àwa òbí gbọ́dọ̀ kíyèsí ara nírú àkókò bíi eléyìí, ká rí wípé a ò pín ọmọ mọ́wọ́. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ̀ òyìnbó, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 àbọ̀. Sígbà wo? Sí aago 6 àbọ̀. Àràárọ̀. Ní ilé iṣẹ́ ìmáwòrán. Ohun kan kejì
tí a gbọ́dọ̀ kíyèsí ni pé a gbọ́dọ̀ mọ̀ pé kò sí ọmọ tí ò ní wúlò láàrin àwọn ọmọ wa. Lóòótọ́ nínú ìwé tá a kà nínú orí 15 yẹn ẹsẹ̀ 17 nígbà tí wọ́n lọ béèrè pé kí lẹ́tàn ọmọ yìí fi ń ṣe báyìí nínú, Olúwa sọ wípé àwọn méjèèjì ni wọ́n ń bọ̀ ṣùgbọ́n ọ̀kan ó ju èkejì lọ. Lóòótọ́ lọ́lọ́run sọ wípé ọ̀kan ó ju èkejì lọ ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run ò sọ pé kejì náà ò ní wúlò. Bó ṣe wulẹ̀ orí bó ṣe nǹkan kan ẹnìkan ó fi ga jẹ nìkan lọ. Tí o kì í yé wá sọ wípé nítorí pé a ti gbọ́ pé ọ̀kan ni ó ga jù kan lọ ká wá pa èkejì tì. Wọ́n ní kan ni ó di gómìnà ètò wa tí ó wà á di kọmíṣánná nǹkan sọ̀ náà ò jẹ́ èèyàn láyé ni. So a gbọ́dọ̀ kíyèsí ká dẹ̀ rí wípé àwọn méjèèjì gbogbo àwọn ọmọ pátá àwọn ni àmú bí ọmọ. A gbọ́dọ̀ mọ̀ pé gbogbo wọn ni ó wúlò. Yorùbá tiẹ̀ sọ pé Ọlọ́run lọ́mọ àkúùsìn ọmọ, Ọlọ́run lọ́mọ irú ọmọ tí ó sin wá. Lórúkọ Jésù gbogbo àwọn ọmọ wa ní ọgbẹ̀yìn wa wọn ó sì ṣe dáadáa ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe ohun tó yẹ ká ṣe. Ohun kan kẹta ni pé a ò gbọ́dọ̀ yan ọmọ kan ní ààyò tàbí ìpọ̀sí. Ẹ rí i pé nǹkan kan náà ni àwọn èdè yẹn fi ń tẹ̀léra wọn. A gbọ́dọ̀ yan ààyò ká yan ìpọ̀sí láàrin wọn. Tí a bá wo orí 17 yẹn ẹsẹ̀ 5 sí 6 a kíyèsí wípé now Rebeka pe Jákọ́bù ọmọ rẹ̀ ó sọ fún un ó ní mo gbọ́ tí bàbá rẹ̀ ń sọ fún ẹ̀gbọ́n rẹ̀ pé kí ó lọ pẹran wá. Rebeka ó kanlẹ̀ kórìíra Ísọ̀ ó wá fẹ́ gbé gbogbo ìre àti àṣeyọrí ayé lé Jákọ́bù lọ́wọ́. Ìwọ náà ló sì finú ru wọn méjèèjì. Àwọn òbí kan náà wà níbí lónìí bóyá nítorí pé ọmọ kan mọ̀wé jù kan lọ, bóyá nítorí pé ọmọ kan mọ nǹkan ṣe jù kan lọ. Lọ́pọ̀lọpọ̀ ìgbà láti yan ọmọ kan láàyò tá a ti yàn ní pọ̀sìn. Jáwọ́ níbẹ̀. Ọlọ́run pè ọ́ ṣàkíyèsí láti jẹ́ kí o mú àwọn ọmọ yìí bákan náà. Ohun tí mo tún fẹ́ fi kún tí yóò sì dàbí pé yóò kángun sí ìgbẹ̀yìn rẹ̀ ni pé a gbọ́dọ̀ sa ipá wa láti rí i pé à ń yanjú aáwọ̀ láàrin wọn láì fi síbì kankan. A gbọ́dọ̀ fìsápá ọ̀hún fìsápá òsì. Ibi tá a bá mọ̀ pé ọ̀rọ̀ gbà ni kó wà. Tó bá yẹ pé ọmọ tá a rò pé a fẹ́ràn yẹn ló jẹ̀bi ẹ jẹ́ á sọ fún un. Tó bá jẹ́ pé ọmọ tá a rò pé kò fẹ́ àfẹ́ràn yẹn ló jẹ̀bi ẹ jẹ́ á sọ fún un. Ká mọ̀ tiẹ̀ jẹ́ kàn mọ ìrídìí láti sọ pé dádì mi kórìíra mi ni mọ́mì mi kórìíra mi ni. Ká rí wípé à ń yanjú aáwọ̀ láàrin wọn bó ṣe yẹ ká yanjú ẹ̀. Òbí mi ò ní gbọ́rọ̀ nítorí wọ́n ní sọ́mọ mi lọ́nà sọ́mọ kọ́ lè ìkejì náà. A gbọ́dọ̀ kíyèsí. Ohun tí wọ́n fi parí ẹ̀ ni pé ẹ má jẹ́ á fi ọmọ kan kẹ́ èkejì. Má fi kan kẹ́ kejì. Ìwọ wá lọ sí ilé wa, ìwọ wá lọ sí ilé wa nígbà tí a sì jọkàn ó jókòó kọ́ mọ́ ẹ sinmi. Àrùn ọmọ yẹn lọ́wọ́ à ń ba ayé rẹ̀ jẹ́ ni. Ayé àwọn ọmọ wa ò ní bàjẹ́ lórúkọ Jésù yóò sì dára fún wa. Àwọn ọmọ wa ò lè mọ́ jà, wọn ò lè mọ́ ṣe ìtàkùrọ̀ gan láàrin ara wọn. Àwa òbí la nílò ọgbọ́n Ọlọ́run. Ọlọ́run yóò sì fún yín ní ọgbọ́n rẹ̀. Ọmọ tọ́lọ́run fún wa yóò sì yóò yanjú lórúkọ Jésù. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá gbé yín ga nítorí pé ẹ ti pè wá gẹ́gẹ́ bí òbí tẹ́ ẹ fún lọ́mọ, tẹ́ ẹ yọ̀ǹda ọmọ fún tẹ́ ẹ jẹ́ ayàgàn láyé. Olúwa gbàdúrà pé orí ọ̀fẹ́ láti lè gbé láàrin àwọn ọmọ wa papọ̀, láti fún wọn ní ìfẹ́ tó tọ́ tí àwọn yìí ò fi níra wọn bí ọ̀tá lẹ́yìn ọ̀la lórúkọ Jésù. Olúwa fi fún wa. Gbogbo òbí tó ń wò mí lónìí, ohun tí mo sọ ni wípé lórúkọ Jésù ẹ ó jèrè ọmọ yín, ẹ ní fọwọ́ ara yín dayé ara yín rú, bẹ́ẹ̀ ni yóò rí. Ògo ni fún Jésù. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé ẹ kú ìjókòó látàárọ̀, ẹ sì kú ìfarabalẹ̀ fún wa lórúkọ Jésù. Ẹ á máa tẹ̀síwájú. Ẹ má gbàgbé láti máa tẹ̀síwájú láti máa wo ìkànnì yìí Seed of Life Television tí ó wà ní Odò Ọ̀nà ní Ìbàdàn. Ẹ sì jẹ́ kí àwa tí a ò tí ì tẹ àmì pupa àti àmì aago tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn ẹ jẹ́ kí a ṣe bẹ́ẹ̀ kí a lè máa rí wa wò ní ìgbà gbogbo. Yóò dára fún yín. Èmi náà ni ọmọ yín Abíọ́dún Adékúnlé Adékòjọ. Yóò dára fún yín. Ó dára.